ṣùgbọ́n ṣá o, ṣé ẹ mọ̀ pé ayé kì í ṣe gbangba fún ẹni tó bá mọ ìyá rẹ̀. Àṣírí ni ohun tó jẹ́ kí ènìyàn ní iyì. Nínú ayé òde òní, ọ̀pọ̀ ló fẹ́ kí a mọ ohun tí ó ń ṣẹlẹ̀ nínú yàrá wọn ju ohun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ. Ṣùgbọ́n lónìí, gbajúmọ̀ òṣèré ní Ìrètí Dọ̀ẹ̀ ti rán wa létí pé iṣẹ́ mi ni kí ẹ mọ̀, ẹ fi ayé mi sílẹ̀. Wọ́n ní ẹ̀yin tọ́rọ̀ kan ju ọlọ́rọ̀ lọ, kẹ̀ ẹ dákẹ́. Orúkọ mi ni Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó fún ìkànnì Jígí Alára. Ẹ̀yin èèyàn mi, ohun tí ó ń jà rìnrìn nínú ilé-iṣẹ́ sinimá báyìí ní ọ̀rọ̀ gbajúmọ̀ òṣèrébìnrin Ìrètí Dọ̀ẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ènìyàn ṣe mọ̀, Ìrètí Dọ̀ẹ̀ ti fẹ́ Patrick Dọ̀ẹ̀ tí òun náà jẹ́ gbajúmọ̀ òṣèré fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ìròyìn ti jáde gbangba pé àwọn méjì kò tún ṣe tọkọtaya mọ́. Ọ̀rọ̀ yìí ti wá di ohun tó ń jà fùlùfùlù lórí ẹ̀rọ ayélujára. Ìrètí Dọ̀ẹ̀ ti fèsì padà sí àwọn tí wọ́n sọ̀rọ̀ kò bára mu lórí ayélujára nípa ìpínyà rẹ̀ pẹ̀lú Patrick Dọ̀ẹ̀. Ìròyìn sọ pé ọ̀rọ̀ yìí ti ń jà rìnrìn láti ìgbà tí Ìrètí ti sọ ní gbangba pé òun kò sí mọ́ nínú ìgbéyàwó náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ìrètí sọ fún àwọn aláríwísí pé bí òun tilẹ̀ jẹ́ òṣèré tí gbogbo ayé mọ̀, ayé òun nínú ilé kò yẹ kí ó jẹ́ nǹkan tí gbogbo ènìyàn yóò máa dá sí. Ó tẹ̀síwájú pé òun kò lọ sí orí amóhùnmáwòrán láti kéde ìgbéyàwó òun nígbà yẹn. Nítorí náà, òun kò lérò pé òun di dandan láti wá ṣe àlàyé fún ẹnikẹ́ni nígbà tí ìgbéyàwó náà dẹnu kọlẹ̀. Ìrètí tẹnumọ́ pé ìpinnu láti kúrò nínú ìgbéyàwó náà kì í ṣe nǹkan tó rọrùn, ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó yẹ kí òun ṣe fún àlàáfíà ọkàn òun àti ọjọ́ iwájú òun. Ó jẹ́ kí ó di mímọ̀ pé dídákẹ́ tí òun dákẹ́ fún ìgbà pípẹ́ kò túmọ̀ sí pé òun kò mọ ohun tí òun ṣe, ṣùgbọ́n òun bọ̀ fún àṣírí ilé òun ni. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí a rántí pé a kì í mọ̀nà fún ìmàdò, bẹ́ẹ̀ ni a kì í mọ inú ẹni tí ó dákẹ́. Ìrètí Dọ̀ẹ̀ ti fi hàn wá pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn. Ẹ̀yin tẹ́ pé gbogbo ọ̀rọ̀ ilé yín pẹ̀ orí ayélujára. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé ló yẹ kí ó dé ìta gbangba. Ṣé ẹ ti ń gbọ́? Wọ́n ní ohun tí a bá fi pamọ́ ló ń níyì. Ìrètí sọ pé bó tilẹ̀ jẹ́ pé tọkọtaya ti túká, àwọn méjèèjì sì jẹ́ òbí fún àwọn ọmọ wọn. Ohun tí ó bá sì ṣẹlẹ̀ láàárín àwọn kò yẹ kí ó di ìṣeré fún àwọn ará ìlú. Irú ẹ̀dá wo gan ni Ìrètí Dọ̀ẹ̀ jẹ́ àti Patrick Dọ̀ẹ̀? A mọ Ìrètí sí ènìyàn tó mòye tó sì mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́. Ó jẹ́ òṣèré tó ní iyì láwùjọ. Nítorí náà, ó dùn ún pé àwọn ènìyàn sọ̀rọ̀ ìyapa rẹ̀ bíi pé kò sí nǹkan gidi mìíràn tí òun ti ṣe nínú ayé òun. Patrick Dọ̀ẹ̀, ẹni tí ń ṣe ọkọ rẹ̀ tẹ́lẹ̀ náà jẹ́ gbajúmọ̀ nínú iṣẹ́ ìròyìn àti sinimá. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé Patrick Dọ̀ẹ̀ tilẹ̀ ti fẹ́ ìyàwó mìíràn nísinsìnyí. Èyí sì jẹ́ kí àwọn ènìyàn máa bi Ìrètí ní àwọn ìbéèrè tí kò bójú mu. Ìrètí Dọ̀ẹ̀ sọ pé òun kò ní láti ṣe àlàyé fún ẹnikẹ́ni nípa ìdí tí òun fi kọ ọkọ òun sílẹ̀, nítorí pé ẹni tí bàtà ń bọ́ lẹ́sẹ̀ nìkan ló mọ ibi tí ó ti ń dùn òun. Ó tún rọ àwọn ènìyàn láti gbájúmọ́ iṣẹ́ òun dípò kí wọ́n máa sọ ohun tí ó ń ṣẹlẹ̀ nínú yàrá òun. Ọ̀rọ̀ yìí jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn rí pé ayé àwọn gbajúmọ̀ náà ní ààlà, kò sì yẹ kí a máa jẹ́ ẹ̀yìn sí ọ̀rọ̀ tí kò kàn wá. Ìrètí Dọ̀ẹ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti tẹ̀síwájú ní ayé òun, òun kò sì ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnu ènìyàn kó kó ìrẹ̀wẹ̀sì bá òun. Bí a ṣe ń kásẹ̀ ìròyìn yìí nílẹ̀, ẹ jẹ́ kí a rántí pé ọ̀rọ̀ àwọn àgbà pé a kì í mọ ọkọ àti aya ju aya lọ. Èyí túmọ̀ sí pé kò sí bí a ṣe lè mọ ohun tí ó ń ṣẹlẹ̀ láàárín tọkọtaya tó àwọn fúnra ara wọn.
Níbí ni a ó ti dánidúró fún ìròyìn gbajúmọ̀ òṣèré Èrètí Dùà. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó fún ìkànnì Jígí Alára. Ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì yìí.